ṣẹ́yìn náà tún ti gbọ́ Saheed Osupa tún ti gbọ̀nà àrà míì yọ sí Kola Olootu o lọ́rọ̀ bá di pẹ́ǹtúká. Ẹ wo ọ̀rọ̀ ọ̀gbẹ́ni Saheed Osupa yìí kò wá fẹ́ yé mi mọ́ o. Every angle all corners ṣáà láti máa ń bá ṣe bẹ́ẹ̀ gbàgbéṣẹ́ rántí ọ̀rọ̀ bàbá Gébú tó ṣẹlẹ̀ láàrin Kola Olootu àti King Dr. Saheed Osupa. Bàbá Gébú ò ṣe bàbá Gébú, Saheed Osupa ó tún ti lóhun gangan òun ni Gébú o. Ó yá ẹ jẹ́ ká tún jọ wo ohun tó ṣẹlẹ̀ láàrin Osupa ọba orin àti Kola Olootu bàbá Gébú nígbà tí wọ́n fojú kanra wọn gangan tí wọ́n pàdé. Ẹ má gbàgbé ẹ ṣáà máa bá ń kílìkì lórí subscribe button, ẹ bá ń like, ẹ bá ń share, ẹ bá ń pín kó délé kódókó dáadáa. Ó ti yá ẹ jẹ́ ń gbé yín débẹ̀. Àkọ́kọ́ ilẹ̀ tí ò ṣe é fẹsẹ̀ rìn nígbà tá a rìn tá a dá àrin kan Saheed ló tó báyìí. Saheed Osupa ó ní ó tilẹ̀ ti tó báyìí. Quality tí ń bẹ lára Saheed Osupa ọba orin tí wọ́n fi fún nílẹ̀ ń bí tí ìbílẹ̀ ti ní òun ó parí rẹ̀ òun ó kọ́lé òun ó sọ di gold. Onímọ̀ wá wò ń bí ilé ni òkìkí là ń gbọ́ àrá láàfin Ọ̀yọ́ àrí Saheed ìbílẹ̀ lónìí. Mo rí nǹkan oṣù mi ọlọ́njẹ́ ọ̀dọ́mọ nǹkan ju nǹkan lọ o nǹkan ju nǹkan lọ o. àwa náà ń talẹ̀ plọ́ọ̀tì méjì mẹ́ta ń bàdàn nǹkan ju nǹkan lọ o. Saheed ìbílẹ̀ ọba onílẹ̀ ọba onílẹ̀ ọba Lagos landlord sugar ja Lagos landlord ilẹ̀ bíi tí Saheed Osupa bá fi lè rọba stamp èèyàn orí kan lọ́kọ fún Saheed ìbílẹ̀ tó bínú fún ńlẹ̀ wọ́n ọwọ́ à ń fà á lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ bó ní kíní yọ gbàgbó lẹ́bàá yín lọ́wọ́ ó ní díẹ̀ lọ́kànjú à lè mú nínú omi òkun tó o bá mú mi tó bá sùn fúnra rẹ̀ ní òkú tó gẹ́lẹ́ báyìí. bóòlù ti kí Saheed ìbílẹ̀ ọ̀hún jọ náà táwọn èèyàn tí ilẹ̀ mì tìtì tó fi ní ha. Yọmọ Saheed ìbílẹ̀ o Saheed ìbílẹ̀ mọ̀sádọ́lùwà táyé ń polongo tán ló nílẹ̀ gan-an ọmọ àgbà Fúlàní tó bá wọ̀ ẹ̀ kò ń kírun. ẹ̀yà bá komi ọmọ mọ́lá àádù àbẹ̀rí paná lọ́la lòdì káṣí. ìran bàbá yín fi wádò nílẹ̀ tó fọ̀gàn ọ̀gá onílẹ̀ ní gbogbo bẹ̀jú lẹ́kì Saheed tó máa ń talẹ̀ tó talẹ̀. Saheed ìbílẹ̀. Mi ò gbọ́ rí Saheed nílé ayé mi kàyéfì ní. Ọmọ lè mọ̀mọ́ lápótí èso lé. Àjà ó ṣà òtúmọ̀ra ẹ̀ lọ́kùnrin. Ọkùnrin. Mo máa dájọ́ tó dájọ́ nọ́mbì kan. Mo mọ lọ́ọ̀yà tó máa ń gbalẹ̀ fi jẹun. Mo mọ ọlọ́pàá tó kú ọmọ yẹn tako. Má sọ mọ́. Èyí náà tó ń tá a rí lónìí tó ròyìn délẹ̀ Ìbàdàn ni. Àròyìn èdè Sókótó, àròyìn èdè Sàǹfàrà. Lẹ́kì Abẹ́sọ̀tà lẹ́wà yìí o. Ìdá kan náà ìdá mẹ́wàá la wà yìí. Ẹ ń fúra gbogbo Lẹ́kì. Ìbílẹ̀ ọmọ anímọ̀ ṣàwọn. Ọmọ anímọ̀ ṣàwọn rèé. Onírò model. Tá a bá sì ń sọ̀rọ̀ nípa àwọn tó ń talẹ̀ ní Nàìjíríà, mọ́lẹ̀ oṣooṣì àtẹnití ọ̀bá nílé báláyé ló kù. Wọ́n mọ Saheed ìbílẹ̀ lónìí. Ilẹ̀ ìpọ́pá ọ̀pọ̀ yìí. Saheed ló pè mí. Ó ní ọ̀nbọ̀rẹ́ mi ń jà ó sì fẹ́ polówó rẹ̀. Ọ̀nbá mi ń jà ó sì fẹ́ polówó ọ̀rẹ́ mi. Ó ní mo wá sọ fún ọ̀rẹ́ mi pé èmi èrè ọjà mọ́. Ọmọ burú lọmọ yìí o. Àsọ ní blọọkù mi láti jọ yìí. Ọwọ́ kan ló fi ṣílẹ̀kùn, ọwọ́ kan ló fi ṣílẹ̀kùn, ọwọ́ kan náà ló fi ṣí padà. Saheed Osupa rèé, ó sì ń tọ́jú mi, ó ń ṣe dáadáa sí mi o. Wàláhì ó ṣe dáadáa sí mi.
onípoló ti rí gẹ́gú ọlọ́run lòun jẹ́ bẹ́ẹ̀ mi ò rírọ̀ ẹ̀rí o. Saheed o wọ́n gbalẹ̀ plọ́ọ̀tì kan fún mi lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀ ìsìnfẹ́ kó jìnnà sí títì ó ti dúró bẹ́ẹ̀ ẹ jẹ́ rọba stamp ẹ̀ lọ́dọ̀ first lady ní ọ̀tán ṣúgà já. ìyá wa sí lọ́bọ̀ ọlọ́run mi olùgbà yìí ni. nǹkan ju ó pọ̀ tó pa ẹ já padà sọ́fíìsì kó lọ ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún àǹtá fẹ́ ṣe ń bì. ìwọ náà kúba ọmọ wa ní kí n nǹkan ju nǹkan lọ wà láì ẹja tó gbé dòdò àti tọ́kì hanu ẹ wò ó bàbá gébú àti gébú at last wọ́n pàdé ara wọn ṣùgbọ́n kinní kan ni mo fẹ́ jẹ́ kájọ fi kọ́gbọ́n nínú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin ọba orin òṣùpá àti Kọ́lá Olóòtú yìí òun náà ni pé ọ̀rọ̀ ilé ayé yìí sábàdé sábà ni o tó bá jẹ́ wípé Kọ́lá Olóòtú kò padà dọ́gbọ́n àgbàlagbà fa òṣùpá ọba orin mọ́ra ni ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ó ṣeé ṣe kó jẹ́ wípé kọ́ńtíráàtì láti polówó ilẹ̀ fún Saheed ìbílẹ̀ ó ṣeé ṣe kó bọ́ mọ́ Kọ́lá Olóòtú lọ́wọ́ o ṣùgbọ́n nígbà tí bàbá yẹn ti rí wípé there is no permanent friend and there is no permanent enemy nílé ayé yìí tọ́rọ̀ bá tọ́ dàbí ọ̀rọ̀ láàrin àwa méjì kápẹ́ra wa kábẹ́ra wa kó sì tán síbẹ̀ ni kégbé sì régbé kégbé ó régbé ká sì máa ṣe bí ọ̀rẹ́ padà ẹ wò ó kò ní jù báyìí náà lọ ẹ má gbàgbé ẹ dákun ẹ máa bá ń kílíkì lórí subscribe button tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí Gist Entertainment TV náà ni níbi tá a ti máa ń mú wá bó ti ń lọ láàrin àwọn amúlùdùn pàápàá láàrin àwọn gbajúgbajà òǹṣèré tí wọ́n gbajúmọ̀ dáadáa ní ilẹ̀ Nàìjíríà àti lókè òkun bó ti ń lọ láàrin wọn tá a máa mú wá fún wa ní yàjóyàjó ẹ máa bá ń kílíkì lórí subscribe button yẹn o ẹ bá ń like ẹ bá ń pín kó délé kó dóko kó lọ fà dáadáa fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá jẹ́ returning subscribers wa ẹ ṣeun adúpẹ́ pẹ́ òkun ẹ ní ròhùn gbé sọnù bí ò ṣe bí ọmọ lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ ní tẹ́ ẹ ní tí o ẹ sì ní tẹ̀ kọ́rọ́gọ́dọ́ bíi kọ̀ǹgọ́ọ̀lù lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi ẹ ṣé o. ìbílẹ̀ mọ̀sádọ́lùwà ayé ń polongo tán ló nílẹ̀ gan-an ọmọ àgbà Fúlàní tó fáwọ́ yẹn kò ń kiri ẹ̀ bá kò mí ọmọ mọ́lá àádùn abẹ́rí paná lọ́la lòdì káṣí.